9:45 p.m. ẹ tún lè jàǹfààní àwọn iṣẹ́ mìíràn tó ń jáde lágbàdo Mawadda Consult, the online courses on Islamic family law for marital counselor nípa níparí aáwọ̀ òun gbogbo ìró sọ tó bá súyọ láàrin tọkọtaya pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ mùsùlùmí tí ń ṣẹ̀ṣẹ̀ yọ púpọ̀ ẹ̀rọ ìléwọ́jẹ́ ilé pè wọ́n sí ni 0815-830-1855 0815-830-1855 ohun tí Mawadda Consult wà fún ni dídìlé ó sì dùn tí gbọ́ngbọ́n ó sì bá sí i. يظنون بي خيرا وما بي من خير ولكنني عبد ضعيف كما تدري سترت عيوبي كلها عن عيونهم وألبستني ثوبا جميلا من الستر فصاروا يحبوني ولست أنا الذي أحب ولكن شبهوني بالغير فحقق رجاهم يا إلهي وخالقي بحق الذي أنزلت في محكم الذكر ولا تفضح عن سري إلهي بينهم وقل لي يا مولاي في موقف الحشر وقل لي يا مولاي في موقف الحشر إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. Adúpẹ́ fún Ọlọ́run, atọrọ kẹ́ atọrọ gẹ̀fà Ànábì wa Muhammad. Ìkẹ́ Ọlọ́run àtọlọ Ọlọ́run àtorí ajẹ́jẹ́tẹ́ rẹ̀ kọ́lọ́n kó bá mú bá Ànábì àtàwọn ará ilé rẹ̀ àtàwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn náà tá à ń gbìyànjú láti tẹ̀lé wọn tó fi dijọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. Adúpẹ́ fún Ọlọ́run ọba tó tún ṣe nírọ̀rùn fún wa láti pàdé ní alẹ́ yìí láti máa dára wa lẹ́kọ̀ọ́ nípa kí Ọlọ́run wí kí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wí lérí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdílé mùsùlùmí àti ọ̀rọ̀ lọ́kọláya. Àbí Ọlọ́run ọba gbogbo àwọn ìgbìyànjú wa láàárọ̀ lọ́sàn-án lóru kọ́lọ́n kó mọ́ ṣàgbà ní ẹ̀sìn fún ẹnì kọ̀ọ̀kan wa. Gbogbo tí ó ti dánú ọ̀rọ̀ wa kọ́lọ́n mọ́ jẹ́ dojúrú èyí tó kù díẹ̀ káàtó kọ́lọ́n kó sọ di ìdùnnú fún wa. Kó tó di pé a máa tẹ̀síwájú pẹ̀lú hadisi tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ, a ń fi dédé àsìkò yìí rántí àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò wa kọ́lọ́n kó bá wa ṣàlékún dáadáa fún wọn. Gbogbo ntọ́lọ́n ti ṣe fún wọn kọ́lọ́n má jẹ́ ó bàjẹ́. Gbogbo èyí tí ó kù díẹ̀ káàtó nínú ọ̀rọ̀ wọn kọ́lọ́n kó sọ dídùnnú fún wọn. Ládàtà bá ń rí bí ètò yìí kọ́lọ́n mọ́sà pín kan àwọn òbí wọn méjèèjì tí wọ́n wà lọ́dọ̀ Ọlọ́run ọba kọ́lọ́n kó bá wa kẹ́ àwọn méjèèjì. Látara bẹ́ẹ̀ náà àṣàdúrà fún gbogbo òkú mùsùlùmí látòkè délẹ̀ kọ́lọ́n mọ́sà bá wa kẹ́ wọn kó bá wa ṣe wọ́n ní ẹni àlìjẹ́nnà. A máa tẹ̀síwájú lónìí pẹ̀lú Sheikh Saad Sarumi nípa hadisi tí wọ́n bẹ̀rẹ̀ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ. A fẹ́ mọ́ríkà jù láyẹn ẹyọ kan náà lọ nínú hadisi yẹn. Hadisi yẹn ó dá lórí pé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tóbìnrin kan lọ bá tó lọ fira rẹ̀ fún Ànábì sallallahu alaihi wasallam. Rúlìn táwọn àfáà tí wọ́n mú jáde fún wa ń bẹ̀ lọ́sẹ̀ tó kọjá òun náà ni pé ó tọ́ nínú ẹ̀sìn kóbìnrin kóun náà sọ fọ́kùnrin pé òun nífẹ̀ẹ́ sí lábẹ́ fankihu ma taba lakum minan nisa. Gẹ́gẹ́ bí ọkùnrin ṣe ní àǹfààní láti fẹ́ obìnrin tó bá wù, bẹ́ẹ̀ náà lobìnrin náà àyè wà fún nínú ṣẹ̀ríà Ọlọ́run ọba pé
kóun náà rí ọkùnrin tóun náà nífẹ̀ẹ́ sí kóun náà sì kọnu sí i. Eléyìí náà ni ibi tí a bá àlàyé dé lórí hadisi yẹn. Sheikh Saad Sarumi wọ́n bá continue láti ibi tí a ti stop ní ọ̀sẹ̀ tó kọjá lọ, kọ́lọ́n kó bá wa san wọ́n lẹ́san olóore. Ní ibi second segment ẹ má jẹ́ ká gbàgbé tá a ti máa ń pàdé Ustaz Abdulsalam Aladodo, a pàdé wọn bákan náà lónìí. Wọ́n ti wà nínú studio pẹ̀lú wa lórí ìwé halal sex and intimacy, kí ọlọ́run bá kúmọ́sà ṣe ní ìrọ̀rùn fún wa. Bismillah. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa ashabihi wa ba'd. An kí gbọ́ ọmọ yàtọ̀ wà ní pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi ta'ala wa Arúgbó barakatuh. fún ọlọ́run ọba. Ẹ̀yin ọlọ́run ọba tí ó lára ìtímọ̀sí fún Muhammad sallallahu alaihi wa sallam fil mala'il a'la 'inda malaika. Yẹni bí i tó galọ́dọ̀ malaika kọlu bá ń bá ní Muhammad. Sallallahu alaihi wasallam. Àṣẹ́kù bọ̀ salatu kuma bá wọn sahaba anna Muhammad. Bákan náà kuma bá wọn tabi'in. Kuma bá wọn tabi'in àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé mana anna Muhammad sallallahu alaihi wa sallam tó fi di ọjọ́ alqiyama. Amin. Ní òní pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run ọba subhanahu wa ta'ala tó a tẹ̀síwájú níbi hadithi tí a ti bẹ̀rẹ̀ ní ìjẹjọ yẹn náà. Hadithi àfáwà Sahal bin Sa'ad bin Sa'ad as-Sa'idi radiyallahu ta'ala anhu. Tí wọ́n bá kẹfà Sa'ad. Naam, wọ́n ní obìnrin kan ja'at imra'atun ila rasulillahi sallallahu alaihi wasallam. Obìnrin kan wá bá nà Muhammad sallallahu alaihi wasallam. فقالت يا رسول الله وتردد النبي وأنا مقبي وجسي ولا أبا جئت أحب لك نفسي مبيرا موابو مفيو مبيكو فيمي مجندرامي بكازو كوين توسي كوين توسي مدارو كوين دانو كوف إفيا كوين كوين دانو فيكو النبي صلى الله عليه وسلم فيمي كو جوكو مي كو جي أولوري مي كو جادي أوري صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. Ẹ̀wọ̀n ní Muhammad sallallahu alaihi wasallam. So Ọlọ́run dá ní ẹ̀dá tó yẹ pé láì Ọlọ́run tó wòsàn ní pé fa innaka la'ala khuluqin azim. Ìwọ̀n níbi yìí èrí ìwà tó dáa jù láyé èrí ẹ̀ ni wọ́n wà wọ́n lọ dáa jù ní ìwà. Ìyàwó Aisha nígbà tó fẹ́ sàlàyé pé kí ni ìwà wọn gangan wọ́n ní wọn náà ni wọ́n ní khuluquhu al-Qur'an. Ìwọ̀n ní Muhammad sallallahu alaihi wasallam al-Qur'an ni. So fòjì tó ní ká nàbí bó ṣe rí òun al-Qur'an ni. So inú àwọn ẹ̀kọ́ táyé Ọlọ́run kan náà Muhammad sallallahu alaihi wasallam Ànábì náà lò ó tún wá tún fi kọ́ wa náà. Gbogbo táwọn náà bá ti ń lo ẹ̀kọ́ òun á máa bó ni mu á sì máa bá ọ̀la mu láíláí á máa bá gbà mu. Ẹ wo sẹ́mọ̀ Ànábì sallallahu alaihi wasallam kò nígbà Ànábì dákẹ́ ọ̀sọ́ kan táwọn ká máa ka hadith lọ èyí tí mo fẹ́ mú jáde ń bẹ́ ààrẹ. Fanadhara ilayha Rasulullah sallallahu alaihi wasallam Ànábì wá wò báyìí nadhara ilayha. Ibi yẹn ni pé mo sọ́njà tó pé ibẹ̀ ni àwọn onímọ̀ pé ọ̀tọ̀ ka wẹ̀lẹ̀ tá a bá fẹ́ fẹ́. Má dojú bolẹ̀. Má dojú bolẹ̀ ọ wò dáadáa. Tó bá wí obìnrin tó wù ọ́ oní tó wù ọ́ fẹ́ fẹ́ ní ṣẹ̀ríà Ìsìlámù wàá sọ pápọ̀ sí ń bẹ̀ fanadhara ilayha. Ó kàn pé kékeré ní at-tahdiq òní pé kéèyàn wo obìnrin kó tó wá tẹ́jú báyìí. Ní ṣẹ̀ríà Ìsìlámù tó bá fẹ́ fẹ́ kó wò ó nígbà ẹgbẹ̀rún kò sí tó burú bẹ́ẹ̀ ọ̀ lẹ́sẹ̀ tó pé kékeré pẹ̀lú àníyàn tó ti mú wáyé pé mo fẹ́ fẹ́. Bẹ́ẹ̀ náà wá ní kómìnrin náà wá rí ọkùnrin tó wá fẹ́ fẹ́ náà kó náà wá wo ẹ̀wọ̀n pẹ́ni tó wá bá Nabi sallallahu alaihi wasallam tó wá wò ní gbé dákun fẹ́ mi. Kéde kan bẹ lábẹ́ tóbìnrin bá gbé ara rẹ̀ wá bá Nabi sallallahu alaihi wasallam obìnrin yẹn ò ní gba sàdáàkì Ànábì ò ní fún ní sàdáàkì. Àwọn kan sọ pé wa امرأة مؤمنة إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين. وبين المؤمنين سورة الأحزاب توابي وبوا النبي صلى الله عليه وسلم تنمو في عمي بو ما جقومي إن وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها تبوا النبي بي مفيفي لأني أفري بيك النبي وندا تفوني sadaki kaka khalisatan laka min dunil mu'minin. Ìwọ Ànábì nìkan la wá ṣe wù yẹn fún. So nínú àwọn specification àbí specification lẹ́gbẹ̀ẹ́ yìí lè bò ìyá àpótí ó ti fẹ́ máa wọ̀ mí lẹ́yìn báwa yìí àkàmọ̀ kó mo lọ ni pé yẹn ni pé nínú àwọn speciality pé Ànábì sallallahu alaihi wasallam ní àwọn kinní yẹn lòun nìkan lọ́lọ́run fún ọlọ́run khalisatan laka min dunil ayọ̀ ń darẹ̀ fẹ́lẹ́ mi o.
tọ̀ tí wọ́n wá tóbi bá sọ pé ó dẹ̀ fẹ́ mi jọ mo nífẹ̀ẹ́ ni tí wọ́n ń kúnlẹ̀ tí ń bẹ̀rẹ̀ tí ń lọ sí mi pé àwa ọkàlù kẹ́lí máa ìpínlẹ̀ ọ̀nà bí àṣà àyẹ̀yẹ bí àmúká ọ̀rọ̀ ọlọ́bẹ̀ wọn ni wọ́n ń bẹ̀rẹ̀ pé dákun fẹ́mi ńlọkè ńlọlẹ̀ fẹ́mi mo nífẹ̀ẹ́ ni wàláhì dákun èso máa tójú ẹ̀ máa ṣe dáadáa sí ẹ̀. omi kò ó gbọ́dọ̀ wù ànábì náà. tó bá ti wá bí ti wá ànábì wa ṣe mọ̀ pé ẹni tó bá fẹ́ náà òun náà yóò dà pé òun náà láìkẹ́ náà àbí ọ̀pọ̀ tí o bá ti láìkẹ́ sẹ́ pé ọ̀ọ́ níwọ́ gbogbo ẹ̀ kó náà bẹ́ẹ̀ bá fi sọ́mọ̀ bẹ̀lẹ́lẹ̀ sẹ́ pé kò ní sí nǹkan tí yóò mú jáde bẹ́ẹ̀ tó wọ́n wúra wọn nù. ànábì ti ṣe nazor. ànábì ti wò ó ìbọn tó bá yẹ pẹ́ lómi ló bá báyà báwọn tó bí wọn wá pé mo fẹ́ mi ní ṣẹ̀ríà Ìsìlámù yóò san sàdáàkì ọwọ́ san sàdáàkì fún obìnrin òun lóòótọ́ òun ló ní kó fẹ́ òun àmọ́ ó fún ọ ní sàdáàkì ànábì ò ní fún ọ ní sàdáàkì. kí sì tà ànábì yàtọ̀. tó yóò bá wọn. bákan náà ni àwọn àrí pé nínú hadith yìí gẹ́gẹ́ náà àníwọ̀n ní fasa'ada an-nadhara fiha wa sawwabaha ànábì wá wò báyìí ànábì gbé sókè ànábì tá gbé sálẹ̀ ẹ bá wọn ànábì gbé sókè lórí gbé sókè báyìí ìṣára kan ọkọ̀ báyìí náà ẹ pé ẹlòmíràn pé owó ìbáyọ̀ kọ́kọ́ fojú kunu látòkè báyìí tó fojú kunu mẹ́lẹ̀ kò sí tó burú mbẹ́. tó bá ti jẹ́ pé for the purpose of marriage proposal ni. o lè wò yẹn báyìí kò wò lókè báyìí. kò wò délẹ̀. lẹ́yìn àwọn specification tá a ní sallallahu alaihi wasallam ni pé òun lè wo gbogbo obìnrin gbogbo tí ń jẹ́ obìnrin ó lè wò tó pé kẹ́ni ànábì sallallahu alaihi wasallam àwọn onímọ̀ nípa ànábì ò pé ń sẹ́ni tó ní jàrábà ò ní ògbésẹ́ni tí wọ́n aburú ò lè wọ kan rẹ̀ aburú ò lè wọ kan rẹ̀ so ànábì àmọ́ bá àwọn obìnrin sọ̀rọ̀ tí wọ́n jọjú báyìí tí wọ́n lè mọ sọ̀rọ̀ tí wọ́n sọ̀rọ̀. wọ́n wá sọ pé ànábì náà ṣe bẹ́ẹ̀ ìwọ náà ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ ọkùnrin rẹ̀ sínú problem. kò sí ẹni bá jẹ́ yóò sì tó káàbùkù mbẹ ni. èyàn firi pẹ̀lú obìnrin tányányá obìnrin tí ì bá ṣe ti tiẹ̀. sọ pé àdébí sallallahu alaihi wasallam ó ní àdébí wa wo obìnrin yẹn ó wò báyìí lókè báyìí owó wò lè báyìí. màtá níbi wò tán ó ní summa ta'ta ra'sa thumma ta'ta ra'sa àdébí wa gbójú àdébí wa gbójú wálé báyìí. sáyìn kanu pé ó dà pé ọ̀rọ̀ wọ̀ bíbẹ̀ kọ́ ànábì ò sì ní là á mọ́ bí wọ́n ṣe sọ pé irú nọ́nsẹ̀nsì wo ni ẹ obìnrin wa bọ̀ tó yẹ kó lo diplomacy láti fi ọ̀ra yọ̀ǹda rẹ̀ wọn náà tó wá lọ sọ. ọ̀wọ̀ tí ọ̀dà rẹ̀ mi ò tún wá sọ gan yóò tún wá ní pé àwọn pé gbogbo ẹranko tó níwò ìdí náà yọjú. o tiẹ̀ lójú tí àṣà torí sọ̀tọ̀ ọ̀dà sí èyí disgrace obìnrin tó bá báyà òun náà torí pé ó wà pọ̀ tó fi wá òpin pé ọ̀gbọ́n yín lọ sọ tó wà lẹ́mìí mi. ó nífẹ̀ẹ́ rẹ̀ ni. wàláhì làwọn ó ti kó lọ́ọ́ yẹrí. so tó mì pé bóbìnrin ṣe lè dààmú ọkùnrin nígbà tóbìnrin bá kọjá gbogbo àwọn ọkùnrin tí wọn bẹ wọn ní gbádùn. tí wọn máa fẹ́ ṣe sí bí ẹ̀mí mẹ́wàá máa lé wẹ́wẹ́ ọ̀kan ládùúgbò kan náà gan. àgbákò so ó possible kó ṣẹlẹ̀ sóbìnrin náà bẹ́ẹ̀ ọkùnrin míì náà kọjá tí ó di pé yóò dá wàhálà lẹ fáwọn obìnrin. ọlọ́run máa ń sọ ọkùnrin nàbí Yusuf kábà tó wá pọ̀ bẹ́ẹ̀ yìí náà ń bẹ náà àwọn míì náà nínú àwọn tó ti já àwọn ẹlòmíì dáadáa pé obìnrin ọmọ wa bá wọn ni pé dákun fẹ́mi. wọ́n ní lọ́ọ̀kì kìíní wọn. kìíní tó yẹ pé wọ́n pọ̀ àkọ́dà ń bẹ náà àwọn èèyàn wà kátà pé àkàwọ̀ kọ́ láì ẹ̀yìn tí ń sọ ti yẹ wọ́n á máa bá ní pé dákun fẹ́mi ẹ̀yìn gbà tó bẹ̀rẹ̀ bíi 5-10 tó wá fẹ́ nìkan ẹ̀ pa ni tó nìkan náà sọ. omi pé irú ọkùnrin bẹ́ẹ̀ náà ó náà ní láti wà very careful. ọbẹ̀rẹ̀ ọbẹ̀ wọ́lọ́run ọba. torí obìnrin tí wọ́n bá wá ọkùnrin tí wọ́n bá wá ń bá báwọn òun náà ó lè wá rí bí opportunity gbà wọ́n máa mú wọn mọ́lẹ̀ wọ́n mú wọn mọ́lẹ̀ dákun má ṣe bẹ́ẹ̀. kó dà tó bá tún sànù wọn tó wọ báwọn sí kankan wọn padà rò wípé wọn bá lọ rà á pé inú tiwọn náà dùn. ọdún pa wàláhì lábàjá èèyàn ni. so anu Muhammad sallallahu alaihi wasallam ẹ̀wọ̀n nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa tuntun mọ̀ sí lọ́lẹ̀ kan yẹn wọ́n ní anu Muhammad sallallahu alaihi wasallam tó dóbi oúnjẹ tá a máa ń jẹun wọ́n ní ma aaba an-nabiyyu sallallahu alaihi wasallam ta'ama qattu kana idha ishtahahu akalahu wa in karihahu tarakahu. wọ́n ní bá rí oúnjẹ kan báyìí báyà alákòjú oníṣẹ ìkọkọ rẹ ṣe pé nílò oníṣẹ àbọ̀ ìsábà wà àmọ́ kọ́kọ́ jẹ àbí ọkọ ni. àwọn tí ẹnu ká ti ń jẹ bẹ́ẹ̀. ìṣe ìwúrà náà bá mi ṣe báyìí wọ́n fèpo sí wọ́n fata sí wọ́n sì gbogbo ẹ̀sìn báwọn wọ́n máa jẹ tó máa gbóná. wàrà la máa jẹ. àbọ̀ àwọn ayọ̀ àmọ́ jẹ àmọ́ àwọn alájẹbí làwọn máa jẹ tó bá jẹ kọ́kọ́ rẹ wọ́n sọ fẹ́ yé dé sí wọn làwọn afikẹ́ pé ní wàhálà tẹ̀ wá kó bẹ̀ dúró nígbà táwọn ọmọ lóúnjẹ àmọ́ lọ́rọ̀ tí wọ́n oúnjẹ ni
kí àwọn arí oúnjẹ rẹ̀ dẹ̀wọ̀n lẹ́yìn náà ní sílẹ̀ tí a bá ta lálẹ́ àti ìrẹ̀tẹ̀ ànábì ò ní sí báwọn tánàbí ọba ti láìkì oúnjẹ kan nínú bọ́lọ̀ ṣe dáná nàbí sallallahu alaihi wasallam wọ́n ní kánà ìdáṣítà àwọn àkẹ́lẹ̀ àwọn tánàbí bá ti láìkì oúnjẹ mọ́ tó bá ti láìkì oúnjẹ kánà ìdáṣítà shay'an àkẹ́lẹ̀ tó bá láìkì oúnjẹ yóò jẹ tó bá sì ti kó bá ti lè kórè oúnjẹ wọn báyìí ànábì wà fílẹ̀ náà ni kò ní sọ pé àmì oúnjẹ báyìí náà pé oúnjẹ ẹran oúnjẹ ẹran fún mi oúnjẹ lẹ́yìn nìkan ànábì kò ní ṣe láì fi. nígbà tí wọ́n bá gbé mọ́sà fún ẹni tó kú lọ́dọ̀ tí wàá bì wọ́n á gbé mọ́sà fún ilé Haúsá ọmọ wò pé kí lè rí ìtàn gbé fún wọn oúnjẹ sì ní lọ́dọ̀ tí wọn. àbí ìtàkùn tí wọ́n láwọn máa ń bọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ rẹ̀ fọ́kà sí wọn. òun náà ni wọ́n á pé òtún lélẹ́yìn tí a tún ń bọ̀ bẹ̀ fọ́ sí mọ́tò ẹ̀ ìdẹ tó wá tó wá bọ ẹ mọ́sà jẹ́ lápò ẹ mọ́. ìkan tó wá bá tó tún dá kólókòló bá gbà tán dá oúnjẹ fún ọmọ tí ó fẹ́ jẹ. ṣètì wá rí báwo ní ìsìláyì. ṣé n tí sọ bẹ́ẹ̀. ṣètì wá rí ìsìláyì wọ́n ní dákú kólókòló lọ́dọ̀ tí wọ́n sì ní oúnjẹ nu. mo ti dákẹ́. àmọ́ táwọn bá rí ìsàlẹ̀ lè fẹ́ mẹ́ta táwọn ọ̀bá ti rádìí sí i ṣe fún táwọn náà bá fẹ́ sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ oúnjẹ wọlé àwọn náà rọ́bì ṣèrè nábẹ́ ọ̀kọ́ bẹ́ẹ̀ sì ni ẹ̀kọ́ kí tribalism má tó wá wọ́ bẹ́ẹ̀ jazakumullahu khairan ẹ̀wọ́n bá tán gbé dọ́bù wa bá sallallahu alaihi wasallam agbẹ́tí wọ́n gbé tó wá sí eré tébù ànábì sallallahu alaihi wasallam ànábì ìbátá níbi eré ànábì kan ní kò sí lórílẹ̀ wa ẹ̀mísì sí lórílẹ̀ tó àwọn èèyàn bá tó pé kò sí nínú wọn ní ibi jẹ́ ànábì òní lọ́pẹ́ ẹ̀wẹ̀ mi jẹun ní báyìí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ náà wà ní kọ̀ndẹ́mù oúnjẹ yìí gẹ́gẹ́ bá ànábì ó ṣe kọ̀ndẹ́mù obìnrin yìí kò nífẹ̀ẹ́ sí o kò nífẹ̀ẹ́ sí àmúmọ̀ tó bìnrin náà ti wá hadisi ẹ̀wọ̀n wọn náà hadisi so wọ́n ní obìnrin náà falamma ra'at al-mar'atu annahu lam yaqdi fiha shay'an mọ̀ tó bìnrin náà wà pé bàbá yóò mọ̀mọ̀ ìyá sí mi bàbá yóò dájọ́ kankan kò tẹ́ sọ kankan gbà wọ́n mi obìnrin náà ti fura mọ̀ pé bàbá yóò ní interest jálà sí àti ló bá takú síbẹ̀ ó bá jókòó kalẹ̀ ó bá fi kalẹ̀ sí. a gbọ́dọ̀ rọ̀ kan bí lóyìn bàbá ti rà nẹ́bí mu àwọn sábẹ́ wà ń bẹ́ àwọn tó lóore ń bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ sallallahu alaihi wasallam. فقام رجل من الصحابة من الصحابة لقد كنا صحابي بجدي وقال يا رسول الله نبوجي سلامة إن لم يكن لك بها حاجة فزوجنيها الله بني بقتاسي ما توصل كنيس مفيو داكم بيو بافي مفيو داكم مني دي مني بقتاسي بيو يو عليه صلى الله عليه وسلم طب عليه واني فعل عندك من شيء àníbi wa béèrè pé njó nìkan tó fi fẹ́ obìnrin yẹn sẹ́ni pé ó bẹ jọjọ yẹn pé èèyàn máa ń san sàdáàkì so yìí kan mú obìnrin yẹn kò aṣọ di bí pé kò mú bí bẹ́ẹ̀ ní ọmọ mú lọ jẹ ẹran tẹ́ ká lọ rà tó gbé àti bẹ́ẹ̀ ni ọjà jẹ́ náà nù ti mú lọ náà ọjà yìí jó obìnrin. ẹ sì gbọ́dọ̀ pàdé ara yín níta kẹkàn kíra yín mọ́lẹ̀. aṣọ ojú ogun nínú ojú ogun o bá ti mú lẹ́rú. èyí ò yàtọ̀. àmọ́ pé obìnrin tọ́jú ọmọ láàbí àwọn obìnrin kúrọ̀ ara o ó sì kí ni ó sì sàdáàkì fún Ànábì sallallahu alaihi wasallam wọn dé pé kí ló fẹ́ fi fẹ́ ǹjẹ́ oníkìló ní ǹjẹ́ oníkankan tó lè fi fẹ́ ọkọ̀ rẹ̀ la wallahi ya Rasulullah gbogbo ẹ̀wọ̀n la wallahi ya Rasulullah sí nǹkankan ó sì fẹ́ fẹ́ yàwó ẹ̀tún òkúra wọn pé àwọn kéèsì mi máa ń bẹ àwọn ẹ̀kọ́ wà àwọn àìmí máa ń bẹ ká tó lọ bẹ̀rù kéèsì kan wà tẹ́ dákọ̀ lẹ́ẹ̀kan a rí i pé obìnrin yìí kò wo ànábì sallallahu alaihi wasallam ànábì ò sì sọ̀rọ̀ tí ó dánú pé àti kẹ́kọ̀ọ́ ń bẹ̀ báwọn pé tóbìnrin bá wọ̀ náà máa bó ṣe discharge ẹ̀ pẹ̀lú diplomacy ni má jẹ́ kó feel inferior má bà self esteem rẹ̀ jẹ́ inferiority complex sọ àmọ́ á wò pé àbóhùn ò tiẹ̀ dá rárá ni ànábì lo diplomacy ń bẹ̀ ẹnìkan wà láàrin àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí ó ṣe wà ànábì ó wò ó tó mì ń pé obìnrin tó wu ọkùnrin kan ó lè má wo ọkùnrin mi bẹ́ẹ̀ náà ló sì ṣe rí lọ́dọ̀ àwọn obìnrin náà tó ọkùnrin mi bá wá wájú rẹ̀ báyìí ní sọ lè sọ pé òun ò fẹ́ àwọn èèyàn lè máa sọ pé kò rí náà ni ìwọ ló wá lọ múnú àwọn méjèèjì ètò bá wu kálukú lábẹ́ fankihu ma taba lakum minan nisa tó bá tọ́ba lọ́dọ̀ ẹnìkan o lè má tọ́ba lọ́dọ̀ ẹlòmíì ntí kálukú ń wá lára obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ànábì orí ti ń wá lára rẹ̀ ànábì ó sì àdákẹ́ kò sọ ọ̀rọ̀ tí ò dá sí
wọ́n sì ń dákun ẹ̀mí fẹ́ àmì láti bí mi ṣe ìyàwó ibẹ̀ mi fẹ́ wọlé yìí mi fẹ́ wọlé ìwé mi. àmọ́ kò lówó lọ. àmọ́ kò lówó lọ wọ́n fẹ́ fi fẹ́ lówó. dánwò. so ànábì wa ni pé kò ànábì wa kankan tán rè pé wọ́n tó lówó kí ló wá fẹ́ fìyàwó sí. ọmọ fẹ́ máa fún ìyá ojóbìnrin ní kó kéde ẹkọ yàn yìí. bẹ́ẹ̀ lómi ṣe máa ń fẹnu yẹ̀yẹ́ àwọn ọ̀dọ́ ìsín tí wọ́n ti lówó tí wọ́n fẹ́ fẹ́yàwó ẹ má fẹnu yẹ̀yẹ́ wọn. ó sọ wọn tó bó wà ní iṣẹ́ òlọ́wà ń ṣe iṣẹ́ òlọ́wà aṣọ òbí ní ọ̀hún èèyàn bá èèyàn máa ń ṣe kíní ní ń ṣe bísínẹ́sì kan ń ta kíní kan àbí àwọn ṣe kàwá bìlàsàbìlà tó ń ta fìlà ní ń ta àti perfume obìnrin ní ń ta so ọ̀yẹ́ ó sì fún obìnrin fún iṣẹ́ rẹ̀ yìí bó wà nígbà so wà ó pélé yọ bọ́yàwó sí ìdèmí ò dalẹ̀ máa bá yẹn dalẹ̀ bẹ́ẹ̀ náà mo tún gbìyànjú sí náà mo kàn kọ́kọ́ fẹ́ yín òun àti for a start ni ṣe báwo ní sìn ọ̀gá àdúrà pélé yín ní kíláàsì. ẹni tí ò wá lówó tí ó fi sanwó sàtà kí n kọ́ báyìí tó sì fẹ́ fẹ́ ẹ̀pẹ́ já padà sínú tíra. ẹ wá wò báwọn àrísọ̀lá sọ̀lá ẹwọ́ bàtí wọ́n ní láwàláyé ìyá rọ̀ ó ní mo búra pẹ̀lú kọ́ ọlọ́run ọba wàláyé ní tí mo yìn ní kankan. ó tún búra ìyàwó tó fẹ́ fẹ́ gan ó tún mọ̀ wò pé sáwà kankan báyìí. àwọn sàbíyàtì àwọn yàtọ̀ sáwọn. wọ́n yàtọ̀ sí tiwa. ẹ̀sìn ní pàtàkì sáwọn àwọn ọ̀nà pẹ́ẹ́tẹ́ ẹ̀wù tàwákùlù yẹn. pé ẹni tó lè jòkó tà nẹ́bí. ó sì lọ tàwákùlù Allah ó ti wà fáwọn àwọn ti mọ̀ pé táwọn bá àti ẹ̀kọ́ wọn yẹ pé àwọn jẹun àwọn sẹ̀mí nítorí wọ́n ti tọ́lọ́ máa ti kọ́kọ́ kalẹ̀ fáwọn. yóò jẹ táwọn. wọ́n kọ́ Salman Farisi àbí kanú àwọn sábà ni wọ́n ní pé kí ló táwọn yẹn bá ń ṣe wòlúwòlú báyìí tí wòye ṣe wòlúwòlú ń tiẹ̀ wọ́n sì farabalẹ̀ òtẹ́ ní máa ṣe gàdọ́nà mo ti mọ̀ pé yáàzì kí mi tèmi ẹ̀ ní kọjá mi kí ni máa dà wọ́n sí káàkiri sí. ṣé kí ní kan ní tiẹ̀ máa ń ṣe mí ní kàyéfì nínú ayé yìí ẹ máa ra àwọn èèyàn tó máa kọjá lẹ́sẹ̀ títì àwa náà ń kọjá lọ àwọn náà ń kọjá lọ ẹ wàá rí i pé wọn wàá tọrọ kankan lọ́wọ́ yín ẹ̀yin jẹun àwọn náà sì jẹun tí wọ́n bá jẹun wọ́n máa rìn lójú títì ẹ sì bẹ̀ pé ẹni kò ní nǹkan kan o kò ní nǹkan kan o Ọlọ́run sì ń fìdí kálukú. ọ̀rọ̀ mi ń dábẹ̀ tí ń fi ọ̀gbìn illa ala Allah rizquha. mọ́ wàá dúró pé gbogbo nǹkan lọ fẹ́ ní kó tó di pé ó fẹ́ yàwó. ẹlòmíì yóò fi abala yìí ẹlòmíì ti fi yìí kó bá rẹ̀ lọ gbáà. ọjọ́ wa lọ ọmọ lọ́wọ́. ìbọ̀lọ̀ kọ́lé yẹjú mẹ́kẹ́ ló kàdá ìbọ̀lọ̀ ṣe kíní kan tó wá sí yóò fi kó bá rẹ̀. torí ọ̀ma bẹ́ẹ̀ bí wọ́n ṣe plan ayé ti tiẹ̀ ni pé ọ kọ́kọ́ bẹ̀rẹ̀ márèjì rẹ̀ náà pẹ̀lú nú àbátọ̀ ọba níyàn ẹ máa wá yí mọ ìbẹ̀rẹ̀ lọ́wọ́ ti wá gbẹ́rẹ́ sí kéde. ṣé bí wọ́n sọ fún wa náà nínú hadith kan pé nínú àwọn tọ́lọ́run búra pé òun ó ṣàánú náà ni ẹni tó fẹ́ ṣe ìyàwó tó pé kò fẹ́ ṣe zina. ẹ bá pẹ́ ọba fẹ́ fẹ́ obìnrin ọ̀fẹ́ fún ọ̀fẹ́ lọ́kọ́ nítorí pé ọ̀fẹ́ máa ṣe zina ni ọlọ́run ló ń ṣe kíni òun gbé kọ́ra àwọn ọlọ́run pé òun máa ṣe kíni òun ṣàánú rẹ̀. so àwọn ọ̀pọ̀lọpọ̀ wa àìlágbọ́yé ẹ̀sìn láfi ṣe kíni làá fi ń fìyà jẹ ara wa. even èyí tá à ń sọ yìí náà ó ti ṣẹlẹ̀ láwùjọ wa yìí dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bí wa kí ni wọ́n nígbà tó ń fẹ́ yàwó. àwọn tó bí wọn ni wọ́n ṣe wàhálà lórí wọn pé kódà òbí mi ò sọ pé n tẹ́ bá máa jẹ àmà ibẹ̀ níṣẹ́ tí wàá dé bá wọn. bí o dúró oṣù bíi 6 months ìyẹ́ wọ́n fi fún ọkọ àti ìyàwó pé wọ́n fi fún wọn lójú náà bọ̀ wọ́n tó wọ́n ṣe oúnjẹ tó dáa ẹran gbogbo ẹ̀ wọ́n mọ̀ sí ìwé fún wọn kò ní màlá kankan tó bá ti wáyé ọ̀tọ̀ yẹn ní wàá sí kí ni. àmọ́ lójú ní àwọn obìnrin bó ò ní mọ́tò wọn ní fi ọ bó ò tí ṣe pé kọ́ tó fẹ́ lómi gan wọ́n sọ pé so ti nílẹ̀ Ọlọ́run kò sọ wa ń bẹ̀. ayé ti di pé kò sí nǹkan tí ń wà wọ̀nyàn má ju pé ayé òun náà ẹ̀sìn materialism tó àwọn yẹn ti gbé tó jọ wà kíyàmọ̀ ẹ̀yìn náà fi sí. náà so àdúgbò Muhammad sallallahu alaihi wasallam kò wá fi mọ́ bẹ́ẹ̀ ẹwà níbi sallallahu alaihi wasallam nípa so nígbà míì ní ẹwà dì sí ibi kí n káwọ̀ yìí àdúgbò ní idhab ila ahlik fanzur altajidu shay'an lọ sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ àwọn ará ilé rẹ̀ altajidu shay'an lọ sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ àwọn family rẹ̀ àwọn relatives rẹ̀ bóyá ó yẹ nǹkan kan bẹ́ẹ̀ ọ̀fẹ́ fẹ́ yàwó bóyá ó kù kan ló ní ni. ẹwọ́ yìí kì máa kan bẹ́ẹ̀ ni pé nígbà Ọlọ́run máa ń lo nasab mọ̀lẹ́bí àwọn tán jẹ́ àwọn èèyàn yìí máa ń lò fẹ́ lómi máa ń lò ní sábà bí ìrànwọ́ níbi ìgbéyàwó àbí níbi àlámàrí ẹlòmíì lè má ní kankan àmọ́ léèyàn wọ́n á ní ẹni tó léèyàn ló ṣe kí ni olówó
ìwé lélẹ́yìí. ẹni tó léèyàn lólówó tó léèyàn nílọrin. wọ́n ṣe ìyàwó náà tó lé ẹ sì gbé lóòótọ́ ni ẹni tí ń ṣe ìyàwó lóòótọ́ tí gbogbo àwọn èèyàn ń jẹ ẹran lọ gbáà yìí. wọ́n lè má ní kankan lọ́wọ́. wọ́n lè má ní kankan lóòótọ́ ẹni kò sì mọ fún mọ́ọ̀lù ẹni kò ní mọ fún lẹ́yìn pọ̀lù ẹni kò ní mọ fún wáyé àpò wáyé yóò sì ṣèyàwó wọn ni láfájá èèyàn ló lóòótọ́. ànábì ni padà lọ sọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ bóyá ó rí tọrọ kọ́bọ̀ kan gbà. eléyìí náà túmọ̀ sí pé àìsí ìyàwó láì ní nǹkan lọ́wọ́ o. then ká máa tún ṣàánú ara wa náà bẹnu ẹ pé èèyàn máa ń ṣàánú mọ̀lẹ́bí yẹn ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìyàwó o lè wo pé kí mo lè fún un tí ó jọjú tó yẹ pé yóò fi àwọn òfin dẹ́. kódà bá a pé oúnjẹ oṣù mẹ́fà ni tọkọ àti oúnjẹ mẹ́rin lọkọ àti àwọn fẹ́ jẹ. báwọn kan wọn kan náà ni àbí má tún fún lọ́wọ́ ọ̀dọ̀ ló kù. kankan fi ra bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn bẹ́ẹ̀. ọmọ ọ̀dọ̀ wọn náà sì nígbà tá a bá dẹ̀ wọ́n tá dáadáa pé àwọn eléyìí tí wọ́n nǹkan jẹ náà lè mọ́ mọ́ lọ àbí ọ̀pẹ ni. so ó yẹ pé kí mo lè sí fún wọn tẹ́ pé aago fi dẹ̀ wọ́n ẹgbẹ́ wọn kọ ráìsì lọ ẹgbẹ́ kìíní. so gbogbo eléyìí náà kí mùsíbà kó fi máa fọn ká láwùjọ wa náà tó táwọn èèyàn bá ti máa níyàwó tí wọn bá ti máa lọ́kọ. lọ́pọ̀ gbogbo àwọn ìyàwó táwọn tó níyàwó ń lé gan ọkọ ẹ̀yà ọkọ wọn nígbà yẹn ìyàwó wọn àbí ọ̀pẹ ni torí gbogbo àwọn ọ̀dọ́ táwọn òṣèyàwó tí wọ́n níyàwó yìí wọ́n ti wo ojú wọn ní wọ́n hàn wọ́n yìí so àwọn ìyàwó tó wà níléèwé náà làwọn fẹ́ máa ṣe ìjàrá pẹ̀lú àtàwọn kéékèèké tó wà ní àdúgbò tó ní pé àná Muhammad sallallahu alaihi wasallam kọ́ dasọ́dọ̀ àwọn aráalé rẹ̀ ọwọ́ wò ẹ̀wò tó máa lọ fadhahaba thumma raja'a wa qala la wallahi ma wajadtu shay'an subhanallah. ó mi pe special case lélẹ̀. kéèsì lè tún ní agbára ó tún dọ́dọ̀ àwọn èèyàn náà kò tún léèyàn náà olówó léèyàn náà kéèsì lè lágbára olówó ní èèyàn. ọlọ́run mọ́sá jogún àrísìkí fún wa. àmín musa fi ọlọ́kùnrin balẹ̀ musa sànú wa àrísìkí rizqan halalan tayyiba. kẹfí wọn tó gbáyé ọ̀pọ̀. ká lò tá a fi jọ́sìn fọlọ́run ṣe fún wa wọn mọ tàwa ló sí òsì ó dá o bàbá nǹkan tó ń pè ní òsì. ó tó ń lọ kò tó rí. láìláì. wọn náà tó wá búra pé wallahi ẹwọ àwọn òbúrò pẹ̀lú èèyàn parọ́ òjíṣẹ́ Ọlọ́run bá wallahi kò sí ní bá. mo sì fẹ́ fẹ́ obìnrin tó dún wájú rẹ̀. iṣẹ́ mo fẹ́ fẹ́ wallahi mo ti dé yọrí. sẹ́wọ̀n pé wọn bá wọn tẹ́ bá wọn bá fẹ́ júwe ìṣesí rẹ̀ nínú àdìsí ni lẹ́yìn pa àrùn nílẹ̀. sẹ́wọ̀n ní kẹ́hìn àwọn òpè àrùn nílẹ̀ pé Ọlọ́run bọ́ọ̀lù yóò ṣe kò ní di tẹ̀lé mi báyìí tẹ́lẹ̀ mímọ̀ tẹ̀tẹ̀ wá ó dá ilé kọ́tọ̀ máa rí pé ẹlòmí ọwà tó ń dípò wọn. àwọn sàbí ànábì àwọn míì náà wọ́n ń bẹ̀ o tí wọ́n sì lò ó lọ́wọ́ tí sì ń wú àwọn náà wọ́n adákẹ́. wọ́n kàn sáà ń wo òbí tá ànábì ó parí kéèsì ilé ìsìn. because ẹlòmíì lè sẹ́. èyí ṣe kìtìbà lè kìtìbà. Allahu Akbar ó ní hadith tàbí ká. Allahu Akbar so àwọn sàbí yẹn wọ́n sá dúró pé ẹ má jẹ́ ká yẹn jẹ òun ló kọ́kọ́ sọ. ṣé wàá ti wá rí kankan ṣe àwọn àyọjú gbà náà. so tó wà nínú àtọ́ àwọn sódò tí mo lọ wọ. ẹ ká dúró báwọn lónìí pẹ̀lú ògo Ọlọ́run ní ọ̀sẹ̀ tí ń bọ̀ á gbìyànjú ká parí hadisi tí a bẹ̀rẹ̀ yìí hadisi tí sábẹ́ ànábì Muhammad sallallahu alaihi wasallam tó fẹ́ fẹ́yàwó tí ò lówó lọ́wọ́ àá sì ń ṣàlàyé fúnra wa pé special case ni. special case ni general case ò ní pé mínísítà tó aminkumul ba'ata falyatazawwaj kéèyàn tó lè sọ pé òun níyàwó ó gbọ́dọ̀ ní nǹkan tó ti gbẹ́mi tẹ̀ tí wọ́n máa fún ìyàwó jẹ tó ti báyìí eléyìí tá ń kà yìí ó jẹ́ exceptional case kọ́lọ́n bá kó sàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa. a bẹ̀rẹ̀ second segment báyìí pẹ̀lú Ustaz Abdulsalam Aladodo bismillah. Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ala ahlihi wa sahbihi wa man walahu wa ba'd. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala alhamdulillah. Àtọ̀rọ̀ ìkàtìgẹ̀ wọn Nabi wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn sọ̀hábà rẹ̀ àtàwọn ará rẹ̀ àti gbogbo àtàǹgbìyànjú náà lójú ọ̀nà Nabi sallallahu alayhi wa sallam títí ọjọ́ ìgbìyànjú al-qiyama. Akẹ́wọ̀n afáwọ̀tá ní bá wa sọ̀rọ̀ látàrọ̀ bí Allah subhanahu wa ta'ala kó túbọ̀ bá ṣe àlékún dáadáa fún. Bi idhnillahi ta'ala ní alẹ́ yìí olóògbé ọlọ́run ọba òun náà ni a conclude ọ̀rọ̀ lórí tọ́pìkì frigidity àbí sexual frigidity tí a ń discuss lọ nínú ìwé halal sex and intimacy tí àwọn barista wa tó tí wọ́n kọ́kọ́ lọ́nkọ́ bá ṣàlùkù dára fún wa. So in tí ó máa jẹ́ conclusion wa òun náà ni wípé tọ́ ẹni tí n ta ti ṣàlàyé kalẹ̀ nípa pé máa ń súnra kì nígbà tọkọ rẹ̀ tó bá fẹ́ wọlé tọ̀
gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Obìnrin tó jọ wípé lẹ́yìn ìgbà tó wọn àtọkọ rẹ̀ ti jọ fẹ́ra wọn tán wọ́n ní difficulty nípa ìsúnmọ́ra ẹni. Oṣù kan, oṣù méjì, oṣù mẹ́ta, kódà oṣù mẹ́fà wọ́n bẹ́ẹ̀ ẹlòmíì ò mọ tí ó ṣe. Kódà ẹlòmíì gan níbi tó lágbára dé yóò ṣẹ̀ṣẹ̀ tán lọ sí hospital, àwọn dókítà sọ pé ẹ ra nǹkan báyìí, ẹ ra yìí, ẹ ra tọ̀hún, ẹ fi sí abẹ́ rẹ̀, ẹ ṣe báyìí, ẹ ṣe gbá ẹ ṣàwo, kọ́nà bá fi lè là náà ni. wọ́n lè ní kí wọ́n lo lubricant. so àwọn ọ̀nà wo ni wọ́n lè gbà tí wọ́n fi ṣe kíni tí wọ́n fi kúrò nínú iṣu yìí. Torí bá a ti ṣàlàyé fúnra wa wípé kìí ṣe pé bóyá àìsàn kankan, kìí sì ṣe wípé bóyá ó ti ṣèbàjẹ́ kan sẹ́yìn tẹ́lẹ̀tẹ́lẹ̀. phobia ni ẹ mọ̀, kẹ́rù kan kó máa bàyàn. For example, ẹlòmínísìn ó ní phobia fún height. Ó lóko tí wọ́n máa ń pè, ìrántí ọkọ tó máa ń pè. Height báwo? Kò lè height in the sense that kò lè dúró níbi tó bá ga. Àwa nù. Tó bá rí bá mi àbọ̀ ẹlòmíì ní phobia fómi. Tó bá fi lè rí odò báyìí yóò máa sá kiri. Èmi ò lè gun bí tó bá ga. Ẹni omi tó bá ti tẹ́ bá wà ní ibi tẹ́ bá ń kọ bóyá ẹ fẹ́ lọ sọ́fíìsì kan ẹ wá débẹ̀ bí wọ́n ṣe ń kọ́ bíódè tán kọ́ yìí wọ́n á sọ pé yá máa sọ lókè lókè. Níbo? Yóò lóun ò lọ o, yóò ní gbogbo tẹ́ bá fẹ́ lọ sí ẹ lọ sí òun ó dùn ó sálẹ̀. So àwọn nǹkan yẹn phobia gangan ni ti ń fa wípé ní tí wọ́n ti sọ fún wa nípa kéèyàn máa lọ jábọ́. Kéèyàn máa lọ jábọ́ fún ẹni tí ò lè gòkè pé a tẹ̀ ti padà síbẹ̀ pé ní tí wọ́n ti ń sọ fún mi nípa kíní láti gbà kékeré kí wọ́n ti kọ́kùnrin kankan fọwọ́ kàn mí òun ló ti délé. Ìmọ̀ dùn yẹn o kì í rọrùn o kíníkan ẹ̀jẹ̀ ó máa jáde o gbogbo àwọn ẹ̀rù tí ó máa bá nìyẹn. So tóbìnrin ò bá ti wá wà psychologically àbí emotionally prepared láti ṣe nǹkan yẹn ó máa wà difficult. Iná ló fi jọ pé nígbà míì la fi sọ ó sì lè dàgbéyàwó rú. Ó sì lè dàgbéyàwó rú. kéèsì kan wà tá handle lọ́wọ́ báyìí níṣẹ́ ní tó súnmọ́ ni pé ó ti fẹ́ dàrú àbó ti dàrú oṣù 5 oṣù 6 àwọn bẹ́ẹ̀ tí wọ́n ti rí breakthrough kọ́lọ̀ kó ṣàánú. Àmín. So iná ló fi jọ wípé à ń ṣàlàyé pé lára tí yóò rọrùn náà ni wípé kí ẹni tó jọkọ kóhun náà kọ́kọ́ wáyé tí nǹkan kan báyìí bá ṣẹlẹ̀ sí ní tá gbà níyànjú gẹ́gẹ́ bá ti sọ lọ́sẹ̀ tó kọjá pé sùúrù ní number 1. Lẹ́yìn ìgbà tó bá ṣe sùúrù tán yẹn kó wá wá ìmọ̀ nípa tí ń ṣe ìyàwó rẹ̀ yẹn kó bá fi lè má sí ẹsẹ̀ gbé. Ẹlòmíwà nínú ọkọ tó yẹ pé yóò fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́tọ̀ọ́ tó jẹ́ ìyàwó sì nígbà kó súnmọ́ òun yóò àwọn ògbé ọ̀hún gbọ́dọ̀ ṣe ní tipátipá náà ni. Àmọ́ kìí ṣe pé bóyá ìyàwó náà nífẹ̀ẹ́ sí nǹkan yẹn ọkọ yẹn ni ò tí prepare ìyàwó rẹ̀ òun psychologically. Ẹ̀gbọ́n barista máa ń sọ̀rọ̀ kan pé ìwọ tó bá mọ̀ pé ó ní bùkátà sí ìyàwó rẹ̀ lálẹ́ tó bá dé láti ibi iṣẹ́ àtìgbà tó ti wá ń bí iṣẹ́ òun náà ló ti máa pè é àbí ló ti máa sẹ́ndì àwọn mẹ́sẹ̀jì kan sí kalẹ̀ tí ó ti máa gbé àwọ̀dà pé bàbá yìí oníbàárà rẹ̀ ń bólé bọ̀ ni òun náà ti máa gbéra rẹ̀ dì kalẹ̀ gbogbo àwọn nǹkan tí bá ti ń ṣe tẹ́lẹ̀ nínú ilé kó tó dé gbogbo iṣẹ́ tó ti yóò ti máa mọ bí ó sì máa tún ra sí pé ọkọ mi ti sọ fún mi pé a gbá bọ́ọ̀lù àmọ́ wọn tó sọ kankan tó wá dé tó kàn wá lágídí ọkàn bẹ́ẹ̀lù bẹ́ẹ̀ tóbìnrin ṣe ti ṣiṣẹ́ bọ̀ látàárọ̀ èyí tó tọ́jú ọmọ èyí tó soríṣi nǹkan kò ní ìrọ̀rùn báwọn. So solution sí sexual frigidity náà ni pé kí ọkọ kó wá ìmọ̀ nípa pé kí ni tí ń ṣe ìyàwó mi gangan àkọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni wípé àfáà wa òṣùlù wọn sọ fún wa ní last week wọ́n kàn rí lórí pé counseling ó ṣe pàtàkì. Ẹni tí nǹkan yẹn bá ti ṣẹlẹ̀ sí káláwọn tó yẹ pé àwọn tó ti ní counseling náà kan tó fẹ́ àwọn obìnrin tí ẹ wà tí wọ́n jẹ́ colleagues fún wa níbi profession yìí tí wọ́n máa bí wọ́n ṣe ń prepare obìnrin gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá a sọ tí ó mọ̀ fi wọ́n gbogbo àwọn fíà yìí wọ́n ó demystify rẹ̀ wọ́n ó jẹ́ kó mọ̀ pé no this is kèké ṣe battle nǹkan tí wọ̀gán ó gbádùn ni wọ́n ṣàlàyé fún bẹ́ẹ̀ then ṣetán ní máa ń jẹ́ kíkiní ilé fọkọ àtìyàwó ó fẹ́ dàárín wọn rú láti early stage so àfi kí àwa gan ká prepare ara wa pẹ̀lú àwọn azkaru lóríṣiríṣi àwọn azkaru yìí àwọn náà ni wọ́n lè ẹ̀ṣẹ̀ ìtọ́ni tí máa ń disturb ọkùnrin àbóbìnrin tí ò jẹ́ kán ríra wọn súnmọ́ òun náà ni ó lè lọ. àwọn tá a bá fẹ́ pè sórí ètò láti ilé 09072386975 òun náà ní nọ́mbà tí ẹ mọ̀ pé wá sí 09072386975 gbogbo àwọn àlàyé tá a ti ń ṣe látàárọ̀ ìtẹ́ bá fẹ́ bá wa dá sí bẹ̀ nípa bá a ṣe lọ́kọ ni obìnrin tó gbéra rẹ̀ lọ́ba Ànábì Muhammad sallallahu alaihi wasallam
tí ànábì ò nífẹ̀ẹ́ sí àmọ́ kan náà sábẹ́ òun nífẹ̀ẹ́ sí àti sọ̀rọ̀ lérí rẹ̀ then àti conclude topic frigidity lálẹ́. Wa alaikum salam wa barakatuh. Naam. Naam. Yes, sir. Àwọn bàbá wa níjọ́ wọ́n máa fi obìnrin sí sára. Wọ́n ní ìyàwó sádàkà ní àwọn tí ó ṣẹlẹ̀ sí. Ẹ dákun irú ìyàwó sádàkà yìí. Ṣé ó lẹ́tọ̀ọ́ fún san owó ìbí àbí kò lẹ́tọ̀ọ́ láti sanwó? Bẹ̀rẹ̀ kọ́kàn ti lọ ní kó lọ́ọ́ pọ̀ ní mọ́mọ́. Ẹ jẹ́ ká fi question yẹn ká fi kalẹ̀ fún Sheikh Sarumi. Ẹ máa bá a dáhùn rẹ̀ ní ọ̀sẹ̀ tí ń bọ̀. Inshallah. Torí pé question yẹn ó nídìí kéèyàn fara balẹ̀ kéèyàn fi ṣàlàyé rẹ̀ káwọn èèyàn fi lè gbọ́ yé. Naam. Salaam alaikum. Kò tí wọlé. 09072386975. Naam. So gẹ́gẹ́ bá a ṣe wá ń sọ lọ nǹkan àkọ́kọ́ step bí méjìlá ti dákọ̀ yẹn ẹlẹ́kẹta ń bẹ̀ ni wípé láàrin ọkọ àti ìyàwó ní tá à ń pè ní foreplay láti ṣàlàyé rẹ̀ lọ síwájú ìbáraẹniṣeré yẹn síwájú kó tó lọ pé bó ṣe ti ń jẹ́ ìbálòpọ̀ gangan fúnra rẹ̀ ìbáraẹniṣeré yẹn gbọ́dọ̀ pọ̀ kó wà prolonged dáadáa so kán fọwọ́ kan bí tó yẹ kán fọwọ́ kan lẹ́bi ara wọn kán fẹ́ kó àwọn lẹ́nu kán ṣe gbogbo nǹkan tó yẹ kán ṣe. kódà bá lo 1 hour kò sí tẹ́ǹsì kún. Bẹ́ẹ̀ni tó jẹ́ pé ìyàwó gan ló fi máa ní lọ́kàn pé ọ̀dà pa ọ̀rákùnrin kìí ṣe kó fẹ́ fara ní mí kìí ṣe kó fẹ́ ṣe mí sùtà. Naam, assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Àmín. Wọ́n sọ pé ìyàwó ó wà nípò mímọ́ yóò máa pretend fún ọkọ rẹ̀ pé òun ò sí nípò mímọ́ ni kò fẹ́ kọ́kọ́ súnmọ́ òun nígbà tó kọ́ padà wá detect ọkọ wa ń gbèrò láti kọ́ kalẹ̀ ṣé n téèyàn lè kọ̀yàn kalẹ̀ lérí ni gbogbo tá à ń sọ̀rọ̀ lérí náà níbi program tí a gba ọkọ níyànjú òun náà ni pé kó má kọ ìyàwó rẹ̀ nítorí nǹkan báyìí so nǹkan àkọ́kọ́ tí kọ́kọ́ ṣe náà ni wípé gbogbo nǹkan pátápátá ibi communication ni ó ti bẹ̀rẹ̀ kọ́kọ́ pé ìyàwó rẹ̀ jókòó kí wọ́n jọ sọ̀rọ̀ kí ló fà á tí fi ń sá fọ́kọ kí ló fà á tí fi ń ṣe báyìí kí ni tọ́kọ ṣe fún tó dùn lọ́kàn tó fi wò pé kóun máa parọ́ pé òun ò mọ̀ ó lè jẹ́ pé ọkùnrin míì ó fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ yìí tá à ń sọ ní foreplay nísìnyí tá à ń sọ̀rọ̀ 30 minutes tá à ń sọ̀rọ̀ 1 hour kò sí tó kan ẹlòmíì yóò lóun ò ráyè ní 5 minutes náà ló fẹ́ lò pẹ̀lú ìyàwó rẹ̀. ọkọ mi lè rò pé kí ni pé kissing aburú sì ni ìwọ ọkọ tó wọ náà gbọ́ eléyìí kò gbọ́ yé ó lè jẹ́ pé ìyàwó gan ti ṣàlàyé fọ́kọ so many times but obìnrin tí ò bá ní excuse kankan tó yẹ pé òun náà fẹ́ fi ṣe jàǹbá ni òun náà gbọ́ wa nísìnyí so kí gbogbo àwọn kíní èsì nǹkan tá a lè kọ́ra wa lé lérí ẹ jẹ́ ká wá mọ̀ nípa rẹ̀ ni ká sì wá counseling nípa rẹ̀ nínú àwọn cases táwa ń dí pẹ̀lú ni tọ́lọ́run sì ń fún wa láti yọrí lórí ẹ̀. tó ọkùnrin àti obìnrin ò gbọ́dọ̀ máa bára wọn lò pọ̀ nílòpọ̀ ẹranko àwọn ẹranko lẹ́rìí tó kàn lera wọn báyìí wọ́n sì múra wọn ìṣẹ́jú mẹ́rin ìṣẹ́jú mẹ́ta wọ́n sáré wọn lọ́nu rárá ọkọ àti àwọn ọ̀rọ̀ farabalẹ̀ nígbà tó yẹ pé òun jíjẹ ní téèyàn bá ń jíjẹ ní tó bá jẹ́ títí ẹ̀ ó farabalẹ̀ ní. kí ni tó burú nínú pé ọkọ àti àwọn wọn tilẹ̀kùn mọ́rí fún 2 hours wọn sì jáde kò sẹ́ni kankan tó mọ nǹkan tí wọ́n ń ṣe àwọn ni wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú ara wọn. Ọlọ́run bá ní walaqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahr. Ọlọ́run bá ṣàpọ́nlé ọmọ ànábì Ádámù púpọ̀ nínú tó fi ṣàpọ́nlé wa òun náà ní ìbálòpọ̀ ọ̀nà táwọn gbà máa fi ṣe ó yàtọ̀ sí àwọn ẹranko ẹ má jẹ́ ká ṣe bíi tẹranko kọ́rọ̀ ó lè jẹ́ pé ọkọ ni kò ní mọ́tótó ìwọ tó o fẹ́ súnmọ́ ìyàwó rẹ̀ níṣẹ́ tó ń rùn bẹ́ẹ̀ náà ni obìnrin mi náà ó fẹ́ súnmọ́ ọkọ ó fẹ́ kọ́kọ́ súnmọ́ wa alaikum salam wa barakatuh. ẹjọ́ lórí ìbéèrè tí èmi fẹ́ béèrè tí èèyàn bá ń ṣe bóyá for 7 days. Tó bá possible pé ọkọ̀ ní request fún ìbálòpọ̀ tẹ́ǹsì.
ṣé èèyàn lè gbà àbẹ́yẹn lè parí prayer yìí? ẹ ṣeun jazakumullahu khairan. ẹ dáhùn question. ẹ kò sí prayer tí kò sí prayer arabi tí wàhálà wà ní obìnrin mi wà lórí prayer tí ń ṣe òun àbáwẹ̀ táfà kan da òun ni prayer tí ò fi jẹ́ kí ọkọ ráyè tó ń prayer bídà ni solution kò sí prayer kankan tó wà nínú ẹ̀sìn wa yìí tó lè sọ pé kọ́kọ́ mọ́ súnmọ́ solution sí ni pé anabi sallallahu alaihi wasallam anabi ní gbogbo ìgbà tí ọkọ bá pé ìyàwó ni kí ìyàwó dá lóògbà tó tí ìyàwó àti wà mímọ́ kódà ó wà nínú hadith pé tí obìnrin bá ń gbààwẹ̀ lọ́wọ́ tó jáwẹ̀ àwẹ̀ súnà tí èso yẹn bí àwẹ̀ Ramadan ni o ẹ̀tọ́ ni fún láti jáwẹ̀ rẹ̀ yẹn kó fi dá ọkọ rẹ̀ lóhùn èyí tó fi lè mú ànábì sọ eléyìí fún wa kò sáfà kankan níbì kankan tí ó wàá sọ pé ẹn péyà ọjọ́ méje yìí tó ń ṣe ọkọ rẹ̀ gbọ́dọ̀ súnmọ́ kò sí tó jọ kódà sí súnmọ́ ọkọ rẹ̀ ń gan ni péyà rẹ̀ gbọ́n fi gbà tó ayé bó ń ṣàdúrà kan ìtẹ̀lé àdìkún sọ́dàkọ̀ ìtẹ̀lé tọkọ ohun àlùbáríkà ń bẹ ń bẹ fún obìnrin so ká má gba ìtànjẹ pẹ̀lú táwọn èèyàn ń dá wa ládùúà ká mójútó ọkọ wa ká sì tẹ̀lé àṣẹ wọn. aleykum salaam lọ aleykum salaam. Bàbá tó lé láti ìdánilò fúlàní. náà. Lórí ọ̀rọ̀ tí ìyàwó kan béèrè lóṣù. Àwọn ìdákùtù olóhùn ẹ̀dá wáyé fún láti ṣe àlàyé. tọ́. Láti fi sóbì. Lórí àwọn àbá rẹ̀ tí wọ́n máa ń gbàgbọ́ láti fún ọ̀rọ̀ náà. Ọlọ́run ṣàánú wa. Àwọn obìnrin wọ́n sì ti gbà wọ́n gbọ́. wọ́n sì ti gbà wọ́n gbọ́ gan. Pẹ̀lú òkú Ọlọ́run ọba lọ́sẹ̀ tí ń bọ̀ á fi ṣe matter arise London second segment. Ẹ ṣe o. Ẹ ṣe. Pẹ̀lú òkú Ọlọ́run inshallah. Ẹ mú ní tọ́pìkì lọ́sẹ̀ tí ń bọ̀. Inshallah. Ọlọ́run kò ṣe náà fún wa. Ibi náà ládùn sí lónìí pẹ̀lú òkú Ọlọ́run. سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك.